Tóyìn Tòmátò tẹlifíṣàn ìròyìn gbàǹkangbèrè lónìí ọjọ́ ajé ọjọ́ Monday. Aláàfin fagilé òfin kónílégbélé lásìkò orò ló bá ránṣẹ́ ìkìlọ̀ sáwọn aráàlú Ọ̀yọ́. Nílọrin baálé ilé dèrò ẹ̀wọ̀n nítorí oúnjẹ. Ó mà ṣe o, wọ́n yìnbọn pa gbajúmọ̀ olóṣèlú síwájú ilé rẹ̀ ní Kòròdú. Nípínlẹ̀ Ògùn wọ́n jí ọmọ ọdún 9 àti 100 màálù gbé lọ. Wàhálà nìbàdàn baálé ilé dàwátì nílé ìtura níyàwó rẹ̀ bá fi gbé ta. Ó mà ṣe o, àwọn agbébọn yìnbọn pa olórí àwọn Fúlàní ní Kwara. Irú kí lèyí, wọ́n fipá bá ọmọdé kan sùn ní Kwara o. Yomi Fabiyi òṣèré tíátà ilé wa ti sọ ọ̀pọ̀ àṣírí nípa bàbá Ìjẹ̀ṣà. Ó sọ pé bàbá Ìjẹ̀ṣà ti jẹ́wọ́ fóun látìmọ́lé lásìkò tóun lọ wò. Ọkùnrin sógbọ̀sán ìfún Portable sọ pé òun ju Ànábì Musa lọ. Ó ṣẹlẹ̀ Lékan Àyìnlá sọ ìyàwó rẹ̀ di ẹlẹ́hà ọ̀sán gan. Gbogbo àwọn ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn ilẹ̀ ó rí kà nínú ìwé ìròyìn Gbélégbọ́ tó jáde lónìí ọjọ́ ajé. Ìpàdé wa tún di ọjọ́ mi ọjọ́ rẹ̀ títí di ìgbà náà, ire gbogbo ire lọ́ọ̀dẹ̀ wa o.